Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà? Gẹ́gẹ́ bí èmi on Point by Two ṣe wà lénìí. Thank you for joining me. Yes, orí ti tèní. Ó ní pé níbo lójú idán wà? Mo ti ṣe tẹ́lẹ̀. So program yẹn òun ló wá jẹ́ kí n fẹ́ ṣe another program nísìn. Ṣé mọ̀ pé níjọ́wọ́ náà mo sọ̀rọ̀ nípa ọkùnrin pé àwọn ọkùnrin míì láti kékeré ló yẹ kán ti máa check fún wọn undescended testicles. Àwọn obìnrin míì náà láti kékeré náà ló yẹ kán ti máa check fún wọn ní a kind of similar problem tó jọmọ́ títọkùnrin. Yes, alhamdulillah. So níjọ́ yẹn náà tí mo ṣe program yẹn pé níbo lójú idán wà, àwọn kan béèrè lọ́wọ́ mi pé diagram ńkọ́. So diagram tó wà available mi lè show ẹ̀ bíbí ṣó yé yín, but alhamdulillah mo wá something like this láti fi ṣe illustration. Then aside from pé níbo lójú idán wà, mo tún wá mo fẹ́ sọ̀rọ̀ kan tó máa ṣe everybody láǹfààní ṣó yé yín. Then program yìí mi ò ní cover rẹ̀ tán lórí fídíò because ó máa pọ̀, ó máa ní part 2 tó dẹ̀ wà very very important. Eléyìí ẹ jẹ́ ká sọ pé ká check ẹ̀, a máa wò ó láti bí ojú idán dé ibi tóbìnrin ti ń bímọ ṣó yé yín. Láti orí apple yìí la máa fi ṣe example. Láti orí apple yìí máa ṣe illustration àwọn hymen tó ní problem tó ti wà displaced. Then tí hymen bá wà displaced, kí ni ó lè ṣẹlẹ̀, kí ni effect lára obìnrin. Then the second program tó tún máa gbé níbo lójú idán wà, maybe 2. Ṣé gbogbo obìnrin ló wà self cleansing? Ṣé gbogbo obìnrin ló wà self cleansing? Ṣé gbogbo obìnrin ló wà self cleansing? Then tí obìnrin bá wà self cleansing, kí ló dé tí àwọn 1 or 2 things máa ń ṣẹlẹ̀? Then kí ni positive ways of taking care of those ibi tẹ́ ni ó wà self cleansing? Ẹ tẹ̀lé mi, ẹ jọ̀ọ́ ẹ má conclude. But before kí n tó go there, ẹ má gbàgbé iléeṣẹ́ akérèkòrò. Gbogbo ẹ̀yin distributors àti sales reps ẹ ti darapọ̀ mọ́ wa àtàjèrè. Ẹ ní ṣọ́ọ̀tì o, ẹ dẹ̀ ní lásídẹ̀ǹtì. Owó mọ̀ pé o, inshallah. Then ẹ̀yin tèmi, ẹ má gbàgbé product on Point by Two. Ẹ má gbàgbé product on Point by Two. Ẹ bá sọ pé kí ni product on Point by Two, please. Ẹ check àti àwọn nǹkan míì náà. Agbára Ọlọ́run ni o, agbára Ọlọ́run ni, alhamdulillah. Ẹ̀yin tèmi, ṣé wá rí apple yìí? Okay, apple yìí. Ẹ jẹ́ kí mo ti open kan tẹ́lẹ̀, mo ti open kan. Ẹ jẹ́ kí n open ilé lójú yín. Ká wá kí mo fẹ́ compare sí. Wow, yes. Wow, perfect example. Yes, má fi lè illustrate hymen. Yes, this is so beautiful. In fact, ó tún gbé shape labia minora. Allahu akbar. Ọlọ́run lágbára. Ẹ̀yin tèmi tí bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi ni èmi máa sọ̀rọ̀ kan àtìyàwó. Ẹ̀yin ọmọdé tẹ́ bá fara yín bíbí ẹ farabalẹ̀, ẹ gbọ́ ni. Yes, ẹ gbọ́ ni. Like àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin fa wọ́n ní problem torí pé kíni ìyá ò lè tẹ́jú wa bẹ̀rẹ̀ láti mọ bó ṣe rí. Báwo lọmọ náà ṣe fẹ́ mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń fa ìdíwọ́ mi nísìnyí yẹn, àìrọ́mọ bí fibroids and the rest, fallopian tubes blocked. Yes, nǹkan tó ń kọ̀ sí. Ẹ jẹ́ ká má waste time láti bíbí ẹ̀yin tèmi. Ibi báyìí là ń pè ní month of Venus. Ibi báyìí ni wọ́n máa ń wà. Tẹ́ bá ti wo fídíò mi yẹn tẹ́lẹ̀ tí ibo ni ojú idán wà, ẹ jọ̀ọ́ ẹ tún lọ wò ó. Kẹ́ wá fi lè ṣe maybe part 2 continuation. So yé yín, ibi bí ó ní irun wà. So yé yín, láti gbogbo bíbí là ń pè ní labia majora. Tẹ́yìn kan máa ń pè ní ètè pọ̀npọ̀n. Tẹ́yìn kan máa ń pè ní outer lips. Ibi gbogbo bíbí ṣe rí báyìí. Òun ó wà bigger, larger. So yé yín. Lẹ́yìn ìgbà yẹn ẹ̀yin ti tèmi. Just ká sọ pé bíbí. Ibẹ̀ ni idán máa ń wà. Ada ẹgẹ ni o, ẹ máa rí difference ẹ̀. So yé yín, difference idán tí wọ́n gé àti èyí tí wọ́n ò gé, ó ní pé èyí tí wọ́n ò tí ì gé ó máa ní skin tá ń pè ní hood. Èyí tí wọ́n ti gbé bí pé wọ́n ti bọ́ nìyẹn, pé wọ́n ti bọ́ aṣọ kan kalẹ̀ kórìí yẹn wá yọ síta gangan. Okay, I'm not going there now. Then after ibi tí idán yẹn wà, immediately níbi tí idán wà, there's another opening tá ń pè ní opening of the urethra. Ibẹ̀ lobìnrin ti máa ń tọ̀. Ṣé mo pé gbogbo organs tẹ́ ń rí níwájú yìí, gbogbo nǹkan tẹ́ ń rí ká sọ wípé external ni.
àwọn inner wà bẹ̀. So lẹ́yìn ìgbà yẹn a níbi kan tá à ń pè ní vestibule. Gbogbo àwọn kinní láti make up ibi gangan tá à ń lọ ni. Ẹ̀yin lè mọ̀ rí kinní yìí, okay? Ẹ̀yin lè mọ̀ rí but ó gbé shape labia minora. So labia minora, ẹ̀yin tèmi, after vestibule, a wá ní labia minora, òun là ń pè ní inner lips. Labia minora, òun là ń pè ní inner lips. Ó ń protect ojú OBO ni. Ṣé wá rí labia minora yìí, ó varies in size. Ó varies in size, yes. Then again, táwọn ọmọ kékeré ó máa ń pẹlẹbẹ tí èèyàn bá wà ní productive age, ó máa ń carry fatty. Then tó bá di pé èèyàn ara ti ń gbé, èèyàn ti ń wọ menopause, òun náà tún tend to dry up, yes. But obìnrin level jura wọn lọ. Ẹ̀rọ àwọn obìnrin mi wọ́n ti dàgbà bẹ̀ ibi báyìí ó sì succulent. We are not here to say that. Ibi tí mo tún wá lọ again, a ti sọ̀rọ̀ labia minora. Mi mọ̀ pé bóyá ẹ̀ rí nǹkan tí mò ń sọ. In fact, labia minora. So ibi báyìí kó tó di pé a wọnú OBO, ibi bí yìí ó dàbí shape half moon or half ring. Ṣó yé yín, ó là ń pè ní hymen. Hymen yẹn ló máa ń wà affected tán bá ti jábàálẹ̀ obìnrin. Wọ́n jábàálẹ̀ obìnrin, ibi hymen yẹn gangan ni kò ní wà intact mọ́ bí tẹ́lẹ̀. Intact ẹ̀ ni pé kó dàbí moon round, ó ní intact ẹ̀. Bẹ́ẹ̀ tóbìnrin bá ti ń ṣe ìbásùn, tóbìnrin bá ti ń bímọ, ibẹ̀ yẹn ò lè wà bí tẹ́lẹ̀ mọ́. Ó máa kò ṣáà lè wà, ó máa ṣáà wà displaced. Ó ní orúkọ tí wọ́n pè lólóyìnbó, but now ó ti fly out of my head. So tí n bá rántí, màá hashtag ẹ̀ sísàlẹ̀. So tí ò bá ti bímọ, ó yẹ kó wà ní half moon ni. So nísìn mo ṣe rí kíní ìsìn, ó wà intact. Ká sọ wípé hymen yẹn ó wà intact. Hymen yẹn ó wà intact. Tí obìnrin bá ti ń bímọ, màá fi apple kan hàn yín tó gbé bó ṣe máa rí wá again. Kíní so interesting. So ibi tá a wá lọ lélẹ̀, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ mọ́ attend omugọ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń lọ omugọ̀. Ṣé rí kíní hymen yìí, ìgbà míì kí là ń pè hymen? Tiny membrane ni tó support OBO. OBO ní ibi báyìí gangan lọkùnrin máa ń fi nǹkan sí, máa ń focus sí ibi báyìí náà lobìnrin ti máa ń bímọ. Tóbìnrin bá wá bímọ láti ibi hymen yẹn dé perineum, ló máa wà affected. Ìgbà míì tọmọ yẹn bá tóbi jù, ó máa níbobìnrin ti máa ní tiẹ̀ towards almost ibi fùrọ̀ rẹ̀. Àwọn mìíràn sọ pé fùrọ̀ ya, kò ṣe fùrọ̀ ló ya, perineum ni. So láti ibi hymen faucet dé perineum, téèyàn bá ti bímọ, ó máa ń affect ẹ̀. Tó bá yẹ kó ọmọ yẹn bá tóbi jù, tó máa ń ever stretch. Ìgbà míì gbogbo ojú bíbá gan ló máa wà stretched débi vestibule. Yes. Àwọn míì bá tọ̀ báyìí, ìtọ̀ ibi tí ọmọ yẹn bá tóbi, bó ṣe tóbi tó o, ibi tí wọ́n ti ń tọ̀ gan, ó máa wà affected. Well, àìsàn yẹn lè ní èyí. Nǹkan tí mo tún wá sọ nísìnyí ni pé ṣé wá rí ibi hymen yìí, ìgbà míì ó máa ń gbé excess skin, excess membrane. Ó máa dí ojú òbò. Kí wá ní ìwúlò, apart from pé bóyá tí wọ́n bá ti bá sùn, tí wọ́n bá yàn sùn, tí ó máa ń ya, ó máa ń tiẹ̀. Kí ni ìwúlò hymen yẹn? Ìwúlò hymen yẹn ni pé fún òbò láti máa ṣe nǹkan oṣù dáadáa, láti máa da nǹkan oṣù dáadáa. Tó bá wà intact, nǹkan oṣù ò ní rí bálabàla lórí pad yẹn. Ó wà ní target ibi tó fẹ́ kó dà sí. Tó bá ti fi pad sí báyìí, ibi tó ní kó wà náà ló máa wà. Ó dẹ̀ máa jẹ́ kó máa dà straight. Ìwúlò rẹ̀ nìyẹn. Ká sọ wípé nísìnyí báyìí tíyàn bá kọ́lé, ó fẹ́ kó omi yẹn máa dà. Ó mọ̀ pé ó ní bó ṣe máa ṣe lap ojú gate yẹn. Omi ń bọ̀ láti inú ilé rẹ̀ o ti cement gbogbo inú ilé rẹ̀, wọ́n ti bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ o. Ó fẹ́ kó omi yẹn máa yà yàmàyàmà. Ó ní bó ṣe máa ṣe lap síwájú ilé ibi gate tómi yẹn máa ṣe flow lọ easily. Yes, iṣẹ́ tí hymen tó wà intact ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ tíyàn bá ti bímọ, ó máa ń wà displaced. Tó bá wà displaced, kí ló máa ṣẹlẹ̀? Màá sọ fún yín before the end of this video. Ìgbà míì, kí làwọn olóyìnbó tí ó bá ti ní extra skin tó cover ojú obì, ọ̀nà máa ń pè ní imperforate hymen. So nísìnyí tó bá wá rí bẹ́ẹ̀, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe.
ju pé ẹ lọ sí hospital ni. So minor ni wọ́n kàn yọ excess skin yẹn kúrò ní excess membrane or membrane or tissue. So nǹkan tó ń jẹ ní la fi sọ wípé kí ọmọ kan wá ní problem yẹn kí wọ́n má tètè mọ̀, a jẹ́ pé nǹkan oṣù yẹn máa dá padà sẹ́yìn. Èyí tó máa ṣe kó máa lọ nǹkan oṣù tiẹ̀ ó máa lọ padà sẹ́yìn, ó máa lọ cause mass abnormalities. Mass abnormalities ó lè cause lot of blockage. Ó lè cause lot of blockage towards the uterus. Mo believe pé ẹ ń gbádùn nǹkan tí mo ń sọ. Ìgbà míì ó lè ní excess skin kó jẹ́ wípé ó máa sọ ojú OBO di kékeré, nǹkan oṣù ní ráyè máa pass dáadáa, ìmí lè mọ store sẹ́yìn. Irú àwọn èèyàn yìí báyìí dẹ̀ ní wọn ò ní lè lo tampo. Tó bá dẹ̀ lo tampo pad, tó bá lo gan, tó bá ti lọ sọ́ọ̀kì ẹ̀jẹ̀ tó máa sọ́ọ̀kì nínú kò ní lè jáde. Ó máa di pé ẹni yìí ó yẹ kó jẹ́ hospital. Then ìyẹn kí là ń pè yẹn micro perforate hymen. Micro perforate hymen. Alákọ̀ọ́kọ́ mo pè imperforate hymen. There wá ní kàtà ń pè ní spectate. Ìyẹn ó máa sọ ojú OBO di méjì. So bó ṣe sọ ojú OBO di méjì yẹn, ìkan tí micro imperforate suffer lónà máa suffer. So yín message yẹn kò ní wá àti bó ṣe yẹ kó wá. Ó máa lọ store sẹ́yìn, you understand? Díẹ̀díẹ̀ máa jáde. Tí wọ́n bá dẹ̀ lo tampo, then irú àwọn èèyàn yẹn tọkùnrin bá wọn sùn, ṣé kò ní cause problem? Yes, like àwọn tí wọ́n ní micro or tó tọ ojú OBO di méjì, ìyẹn sì better díẹ̀ ju èèyàn tó jẹ́ pé hymen yẹn lọ cover gbogbo ojú ẹ̀. Ó lè cover ojú ẹ̀. Èyí tó cover ọkùnrin ò lè penetrate. Ọkùnrin ò lè penetrate skin yẹn, no matter how small it is, obìnrin ò lè penetrate because ó ti lọ cover rẹ̀ níbi tí nǹkan ọkùnrin ò ní dé ni. Mo believe pé ẹ understand nǹkan tí mo sọ. So lẹ́yìn hymen yẹn, òun ló wá ní outside labia minora, ó ní níbi bí tẹ̀ rí bíbí àti bíbí, ó ní à ń pè ní position of Bartholin glands, tó jẹ́ wípé ibẹ̀ náà máa ń secrete juice nígbà tí wọ́n bá ń ṣe ìbálòpọ̀, tóbìnrin bá ti wà lọ́nà dáadáa. Lẹ́yìn ìgbà yẹn la wá kan faucet, la wá kan perineum, la wá kan ìfùrọ̀. Mo believe pé ẹ understand. So the main thing ó ní kí n fi ṣàlàyé hymen yẹn pé tẹ́ bá ti lọ sí òmùgọ̀, ẹ mọ chẹ́ẹ̀kì àwọn ọmọ yìí náà tó wá di pé kó mọ̀ fún wọn ní problem lórí ọjọ́ iwájú. Yes, kó mọ̀ fún wọn ní problem lọ́jọ́ iwájú. So ẹ pàdé mi lórí the other one. Okay, before kí n tó lọ mo sọ kinní kan. Okay, ẹ wo apple yìí mọ̀ bóyá ẹ rí. Eléyìí ń sìn yìí ó wà intact. Hymen eléyìí wà intact, apple ni o. Okay, ẹ wá wo eléyìí. Eléyìí ó ti dàbí hymen tó ti bímọ. Ṣé ẹ ń rí ṣá? Ẹ wo hymen yẹn bó ṣe wà. Ẹ wo bíbí. Ẹ wo, ó dàbí hymen yẹn tó ti bímọ. So nǹkan kí ló máa ṣẹlẹ̀ fún yẹn tó ti bímọ? Ó ní pé tí wọ́n bá wọ pad, ibi tí wọ́n target pé ẹ̀jẹ̀ yẹn máa dà sí, ó lè máa dà síbẹ̀ kó máa dà káàkiri. Ìgbà míì bá wọ́n lè lie down àbí kí wọ́n change position, wọ́n á kàn bá níbi tó yẹ kí wọ́n bá. Àwọn míì bá wá wọ pad, kò ní dà sórí pad yẹn, ó máa lọ dà sí, ó máa lọ stain aṣọ, because torí pé kí ni hymen yẹn ti wà displaced and wọn ò pack ẹ̀ dáadáa. So ìwọ tó bá ti bímọ rí, alhamdulillah, ọmọ bíbí ìbásùn èrè ni. So tó bá ti pack pad yẹn dáadáa, pack ẹ̀ sọ́wọ́ ọ̀tún, pack ẹ̀ sọ́wọ́ òsì, pack ẹ̀ síwájú, pack ẹ̀ sẹ́yìn náà, so that ibi tó bá fẹ́ fì sí, ibi tó bá fẹ́ gbà, wọ́n ti mọ̀ pé ó ti pack pad yẹn dáadáa. This is on point by 2 using my words for others. Ẹ jọ̀ọ́ ẹ pàdé mi lórí the next video. Ṣé gbogbo obìnrin ló wà self cleansing? Bye for now. Ẹ darapọ̀ mọ́ wa lénìí ní ilé-iṣẹ́ Akérèkọ́rò Skin Ultimate. Àwa làgbà, àwa ní bàbá, àǹfààní ńlá wà.